Mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi, mo kí gbogbo apátápátá ní orí ìkànnì aláyọ̀ yìí. Èmi ọmọ ikọ̀ gbẹdẹgbẹyọ náà ni. Bí ló ń pè nílùú Benin Republic nílùú Kútọ́nù. Ẹ wo tí mo ṣe pé tẹ́gbà lásà lọ. Iná dúró, oúnjẹ tó dá dúró, nǹkan ọtí tó wà òkè dúró, àlàáfíà tó dá dúró, atẹ́gùn tó dá dúró, gbogbo nǹkan tó jẹ́ bí àgbà fi ń jẹ́ ènìyàn. Ó dúró gẹ́gẹ́ bí human rights, gbogbo ẹ̀ ló dúró. Iléèwé ẹ̀kọ́ ọ̀fẹ́, hospital ọ̀fẹ́, oògùn ọ̀fẹ́, gbogbo nǹkan ọ̀fẹ́ ló dá nílùú Benin Republic. Kí ló wá ń ṣe ìlú Nàìjíríà tí a fi ní irú nǹkan báyìí? Ìlú tó ní a lot of different mineral resources tó dẹ̀ wá jẹ́ pàdé náà fi dé náà wọ́n tún wá ń ṣẹrú lábẹ́ àwọn ọmọ wọn torí giant of Africa ló ń pe Nàìjíríà. Ọgbà tó jẹ́ bí wá pé àwọn corrupt leader wọ́n ti pọ̀ jù. Ó wá ń fa ìfàsẹ́yìn sílẹ̀ Yorùbá, ó ń fa ìfàsẹ́yìn sílẹ̀ Nàìjíríà. Ó wá dé pé tó bá mọ̀yàn kò lè jẹ́ èèyàn, tó bá mọ̀yàn ló máa jẹ́ èèyàn. Òun lá ní ká tún fi gbogbo àdúgbò Benin Republic ṣẹ́ni bóyá tẹ́gbà lásà lọ, atmospheric tó dáa, gbogbo tó dáa ló wà. Ká jẹ́ kó yé gbogbo ọmọ Yorùbá tó wà ní Nàìjíríà ní pé Yorùbá nation is the only solution and no going back. Tẹ́nìkan bá sọ pé Nàìjíríà máa dáa, ó ń tanra wọn ni o. Àdúrà láìsí gbèsè òkú ni. Ẹ jẹ́ ká jí, ká má sùn. Yorùbá nation is the only solution nínú Nàìjíríà, no going back. Lẹ́ẹ̀kan sí mímọ́ ikọ̀ mi dòmíyàn náà ni.